Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹrìndínlógún. Ó kà báyìí: Ara ọkùnrin kan kò sì dá, Lásárù ará Bẹ́tánì, tí í ṣe ìlú Màríà àti Màtá arábìnrin rẹ̀. Màríà náà ni ẹni tí ó fi òróró ìkunra kun Olúwa, tí ó sì fi irun orí rẹ̀ nù. Arákùnrin rẹ̀ ni Lásárù í ṣe, ara ẹni tí kò dá. Nítorí náà, àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé, Olúwa, wò ó, ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá. Nígbà tí Jésù sì gbọ́, ó wípé, àìsàn yìí kì í ṣe sí ikú, ṣùgbọ́n fún ògo Ọlọ́run, kí a lè yin ọmọ Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀. Jésù sì fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásárù. Nítorí náà, nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá, ó gbé ọjọ́ méjì sí i níbì kan náà tí ó gbé wà. Ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé, Rábì, ní àìpẹ́ yìí ni àwọn Júù ń wá ọ̀nà láti sọ ọ́ ní òkúta, ìwọ sì tún padà lọ síbẹ̀. Jésù dáhùn pé, wákàtí 12 kọ́ ni ó ń bẹ nínú ọ̀sán kan bí? Bí ẹnìkan bá rìn ní ọ̀sán, kì yóò kọsẹ̀, nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí. Ṣùgbọ́n bí ẹnìkan bá rìn ní òru, yóò kọsẹ̀, nítorí tí kò rí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Nǹkan wọ̀nyí ni ó sọ. Lẹ́yìn èyí ni ó sì wí fún wọn pé, Lásárù, ọ̀rẹ́ wa sùn, ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí i dìde nínú oorun rẹ̀. Nítorí náà, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé, Olúwa, bí ó bá ṣe pé ó sùn, yóò sàn. Ṣùgbọ́n Jésù ń sọ ti ikú rẹ̀, ṣùgbọ́n wọ́n rò pé ó ń sọ ti oorun sísùn. Nígbà náà ni Jésù wí fún wọn gbangba pé, Lásárù ti kú, èmi sì yọ̀ nítorí yín tí èmi kò sí níbẹ̀, kí ẹ lè gbàgbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀. Nítorí náà, Tómásì, ẹni tí à ń pè ní Dídímù, wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé, ẹ jẹ́ kí àwa náà lọ, kí a lè bá a kú pẹ̀lú. Wò ó, ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá. Ọ̀kan nínú ìlàkọjá ènìyàn tí ó máa ń káni lára ni kí ẹni tí a fẹ́ràn máa ṣàìsàn. Nínú àyọkà yìí, Lásárù ará Bẹ́tánì ń ṣe àìsàn. Màríà jẹ́ arábìnrin Lásárù. Gbogbo ẹbí wọn fẹ́ràn Jésù. Bẹ́ẹ̀ ni Jésù náà sì fẹ́ràn wọn. Ẹsẹ̀ 3 títí dé 5. Kí ni ẹbí náà ń ṣe ní ẹsẹ̀ 3? Bí ìwọ náà bá ní ìpèníjà nínú ẹbí rẹ, ohun tí ó yẹ kó o ṣe ni kí o sọ fún Jésù, kí o sì gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Ẹsẹ̀ 4. Nítòótọ́, olùwòsàn ni. Ó lágbára lórí gbogbo agbára àìsàn àti àrùn. Mátíù orí 1 ẹsẹ̀ 23 títí dé 24. Orí 8 ẹsẹ̀ 17. Àìsáyà orí 53 ẹsẹ̀ 5. Àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ lè má yé wa tó. Ẹsẹ̀ 11 sí 14. Síbẹ̀, Jésù fẹ́ kí àwa náà gbàgbọ́ bí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ẹsẹ̀ 15. Wo Mátíù orí 9 ẹsẹ̀ 22 títí dé 30 apá 1. Fún ìrònú, ka ẹsẹ̀ 4 àti Mátíù orí 9 ẹsẹ̀ 22 títí dé 29. Kí ìwọ náà sì sọ ẹ̀dùn ẹbí rẹ fún Jésù olùwòsàn.